Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Tí ìbá ti pé àṣẹ ti wá, àṣẹ ó ti wá láti ilé ọba Ìlọrin, ẹ̀sìn tí ó fún bàbá. ولا حول ولا قوة wọ́n ní wọ́n sọ fún àbá rẹ̀ lẹ́wọ̀ ìpínlẹ̀ kan pé gbogbo ẹni yóò kópa láwà nínú àbá níbi lónìí wọ́n yọ̀ǹda sí ìwò fún wa mọ́ àwọn ọba lọ́rin nìkan náà ní ká fi sí ìwúlẹ̀ fún iye òwú náà bá dákọ̀ ọ́nù àfa àkẹ́ràmà kúmọ̀ lọ́à àbí àfa kúmọ̀ lọ́à ọba jẹ́ àwọn balùwẹ̀ ní nìyá kìwé kí wọn ọba sàwọn baálẹ̀ tààrà ó nìyẹn láti yorùbá ìmúmọ́ ẹgbẹ̀ kárí gbogbo yìí àwọn tá a tẹ́ ní sẹ́náwà ní níbẹ̀ ń wọn ni a ti ṣe ìwúlẹ̀ fún bàbá nìkan ní palace àwọn nìkan wọn ni ṣe ń káwọn àti ṣe ìfẹ́ nìkan ọba rẹ̀ ní kọjẹ́ ẹ̀yẹ́ bá sọ̀rọ̀ ní ṣe ìwúlẹ̀ bàbá ní wọn àbá tí wọn bá tí wọn náà wọn ń pè ní ìgbàgbé ṣe ìwúlẹ̀ sàtó ṣe ìwúlẹ̀ lọ bí ṣe ní wọ́n jẹ́ mọ́ òbí yìí gbọ́ yóò ṣe bẹ́ẹ̀ àbájú fún àfọ àwọn ìmáàmù wa lọ́sàn-án ìgbésẹ̀ wa yára. ẹ̀nà bá wílé ẹ̀ka sí ọlọ́run lò fún wọn náà. kankan wà sí ìjòkó ní ìṣòwò ìdí. àdúrà bí àbá yìí ṣe fún yàrá pàtó ìṣe ń bẹ̀ lólùfẹ́ nù. ọlọ́pàá náà là ṣe lọ́sàn-án ìgbésẹ̀ wa. gbogbo ẹni tó ṣe ábẹ́ ẹ̀yìn náà ní dára ṣe pẹ̀lú òkú. Àmín. àfọ àwọn ọ̀rọ̀ ń ṣe ìbísà àfọ àwọn alájọ ọ̀gbìn wàhálà gbogbo yìí lẹ dúró ti jẹta ọdún ti jẹrin ẹdúró ti jẹta ẹdúró tàbí ọdún tó tò ní ojú ìwé bẹ Ọlọ́run ti kó fẹ̀yìn náà mọdé sórí púpẹ yìí Ọlọ́run lọba sábẹ fún wọn torí Ọlọ́run gbogbo àwọn ọmọ bàbá tá à ń jẹ tá à ń gbé àṣà bàbá káàkiri àpò púpọ̀. ọmọ bàbá tá ń gbé àdírẹ́sì àdúgbò àti kéwù bàbá Bẹ́ẹ̀ni. káàkiri mi àti níhìn gbogbo táyé pè wá lónìí níhìn ni. ọ̀fẹ́ ìjọba lọ́wọ́ gbogbo yìí wá bẹ́ẹ̀ mo kí wa láti bí ó ti bẹ̀rẹ̀. Dr. wa tó sọ wá sí ní ìlànà Dr. Hussein adigunsola afawa Shewa Mukhtar Ibrahim oníkunkéw afawa Bẹ̀bẹ̀lẹ́yì Abudawi afawa Buhari ibn Musa Ajikobiwa afawa Abdulrazak Abdulhamida afawa Muhyiddin Hussein al-Imam Ọ̀fà afawa Shehu Batuta tọ ọ̀pọ̀ bẹ́ẹ̀. ẹ má dúró pé àwọn ọmọ dákọ̀ látara àwọn tí mo dákọ̀ yìí kọ́dà àbáwá ìbéèrè bá gbàlékòó àbáwá Musa ìnọ̀lídọ̀ àbáwá Ibrahim apáàná àbáwá asíngíní ìkàdí gbogbo yé wa ta ló ń sọ wá níyìn látara bàbá tọ́lọ̀ ń fi ìgbéyàn wa ní bàbá tí wọ́n sì jẹ ẹ̀ ń gbẹnu wọn papọ̀ dúpẹ́ fún inú ilé bàbá àti gbogbo bí bàbá ntẹ̀ ládàá láti dàlọ́ yìí ọ̀láyì àmàlírí ẹ̀ yunifásitì tèmi tí mo dúró yìí ìyá yìí náà ni secondary school mi ìyá yìí ni ìdájì mi ìyá yìí ni sàmẹ́wì mi ìyá yìí ni ìwà lóko ní ìkún lẹ́yìn sàmẹ́wì. mọ̀lẹ́ diploma mọ̀lẹ́ sí mọ̀lẹ́ dìgírì kankan
alhamdulillah. wọ́n tayọ sàtífíkẹ́tì alájà gbà níbi ẹnu ayé mi kò ní. Gbogbo àwọn oníyà ní náà gbẹ̀dá bẹ̀ yín nísìnyí. Oníyà níyà. àbá tó ga. Akramakumul karim. àdúgbò fún yín púpọ̀ o. Báríkà bá wà lẹ́yìn àgbà náà ni. báwo wọn bọ̀ wáyà yìí inú wa máa dùn pé pé ká bọ̀ wá sí wá sí. Wá sí fún wa à ń lọ́lẹ́ bọ̀ wá dúpẹ́ àtúnbọ̀ wá dúpẹ́ káwọn wá lè níwọ̀n àlùbáríkà wa. Allahu akbar. ọ̀nì àyè jẹ́ fún wa. Dàbẹ́. àyè ìṣẹ́ náà máa ń kán bẹ̀ bẹ́ẹ̀ wò pé mo fẹ́ kọ́ra. Ní ni wọ́n yẹ wọ́n wá sí wá sí ní ipò pámọ̀ gbó. ní ìlàjọ wa sọ̀rọ̀. Fún ọ̀pá yẹn máa ń ṣáájú náà dẹ́kun ìlà. Ẹ̀rọ bá gbé òṣà kí lọ́wọ́ àwọn Akramakumul karim. ẹ̀yin bàbá ní bẹ́ẹ̀ sí pé wa ẹgbẹ́ rẹ̀ yín lọ́wọ́ wa ni ẹ̀ tó ń bèèrè ara yín lọ́wọ́ wa ni kó tún là wá lọ́dọ̀ yín máa bọ̀ wá. bàbá bẹ́ẹ̀ ti rí nàlẹ́ ẹ̀ sì wá bẹ́ẹ̀ ti bí bẹ́ẹ̀ ti wà nàlẹ́ wa ayé wa ẹ̀yin lọ́lọ́ bí bẹ́ẹ̀ ẹ̀sọ́nà bí sẹ̀nà ẹ̀ kọ́ wa ti gba kọ̀rọ̀ kí o. ọ̀rẹ́ mi gba kọ̀rọ̀ ká o adigun lọ́dọ̀ náà. Alhamdulillah. ẹ̀ka padà wọ́n sọ̀rọ̀ kẹ́lẹ́ ni. mi lè máa mú fìdí mi lè mú. àti kì í má jòkó nísìnyí gbogbo ń tá a tọrọ fún yín bàtẹ́ ẹ̀ sí ń bẹ̀ ọlọ́run lù pẹ̀lú yín o. Àmín. àníyàn tá a fi wí ọlọ́run lù pẹ̀lú àwa náà. Àmín. àhàwọ̀lẹ̀ wọn náà kò wọ́n tẹ̀lé. Illa billahil aliyyil azim. bàbá wa alájí àgbà wọ́n ti gbọ́dọ̀ lọ. Àti lọ́dọ̀ rẹ̀. ìyá àkọ́kọ́ ìdánwò mi ìyá mi ìyá gbogbo àwọn ọmọ alálùbáríkà lọ́dọ̀ alájí àgbà yányá ìyá wa ni. bírákẹ́tì wà bẹ́ẹ̀ o mo tó ṣe hẹ̀ bírákẹ́tì mẹ́mẹ́. Bẹ́ẹ̀ni. Kó o tó pé mo bí ọ. ìyá tó gbà kò bí òun Ìyá hà náà bí máa burú. abírákẹ́tì ẹ̀ ìyá inú òbí mi ò sí. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ àgbáríkà la pè é. Bẹ́ẹ̀ni. gbogbo àwọn ọmọ alùbáríkà yányá ìyá wa ni. màmá abijoko yín dẹ́ jòkó bọ̀ láti jọ yìí níhìn kẹrẹkẹrẹkẹrẹ náà nàjà gbà ẹ sì di wà níyàwó lọ. ẹ sì di wà níyàwó lọ. ìwádìí yìí nìkan àti gbogbo tó so mọ́ ayé pẹ̀lú àníyàn rí. àgbàdo ẹ kó wọn fa gbogbo wọn sì fi di ẹni ọlọ́run yányá. abẹ́lẹ́ ọ̀hún màmá ẹ̀ ní lo ìgbà yín kà padà sí. Àmín. Àmín. ẹ bá sábẹ́ wọn tóbi ọlọ́run. Àmín. la hawla wala quwwata. Illa billahil aliyyil azim. àwọn ẹlú mọ́tàdì òkè yìí kúkú àbá alágbèsà arẹwà gbogbo wálé àbáwá ẹlẹ́wọ̀ ẹ̀tù mo ti gbogbo yìí náà mú kí o àbá alájí àgbà wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àti lọ́dọ̀ rẹ̀. àfáàgbà tájúlì ànábì àfáàgbà tájúlì mọ́mìnì àfáàgbà tájúlì àrífínà àfáàgbà tájúlì mọ́tẹ̀kínà gbogbo wọn pátá wọn ń bẹ lọ́dọ̀ rẹ̀. babalágége wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àti lọ́dọ̀ rẹ̀. babalágbàjì wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀. baba agbáríjì dóma wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àti lọ́dọ̀ rẹ̀. baba agbani sakama wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀. baba wa gbà baba léèlà baba wa gbà oníwàásí àgbáyé gbogbo wọn pátá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àti lọ́dọ̀ rẹ̀. baba wa gbà olùkádé baba wa gbà mọ́tì ẹlẹ́ẹ̀kejì baba wa gbà lápọ̀ kájí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀. àfàgbà tí wàá nímí àfàgbà bígọ́ rẹ̀ gbogbo wọn pátá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá àgbà lámúnigun bàbá àgbà ọlọ́rẹ̀ àfàgbà akílápá bàbá wa olóṣè bàbá wa àbẹ̀ bàbá wa àgbà lónìí bàákíní gbogbo wọn pátá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. ọlábùnmí orílẹ̀ bàbá wọn níyànjú bàbá wa sùkúlù bàbá wa kéwúyẹmí kókéwú kò béèrè bàbá wa làbí kíjìpá bàbá lóde bàbá ata afọ olóṣùn afọ olùkodó bàbá wa àgbà nípa ní
bàbá wa gbani ẹlẹ́hà bàbá wa gani aláàyá bàbá lókè pàkátà bàbá ní arúgbó gbogbo wọn pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. kò kéwù kò béèrè jẹ́ kí ìbí ọ dára bàbá ń sọ̀rọ̀ bàbá mi ìmọ̀ọ́sà bàbá alákàlà bì bàbá wa dára bì àfa dàmọ́ ní bàbá wa àmọ́dà níbi ọ̀nà afẹ́ ẹlẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. Àlìjánnà ni ó fi wọ́n sí. Sàtíà dákun mọ́ bá ṣe wọ́n jẹ́. ọ̀kan la jẹ́ nínú iṣẹ́ wọn. fàánù ni máa yọrí nù. ìjọba olúwa lọ́la ó ṣe. bó bá olúwa mi àdẹ̀dá nínú. mo sì olúwa mi àdẹ̀dá ló jẹ́. sọ́nìkàlá ìwà ní kìrọ́mí. ọtún yọnu Ọlọ́run àánú Ọlọ́run àforíjì Ọlọ́run ìfàyàbalẹ̀ Ọlọ́run ní abẹ́ ìfọkànbalẹ̀ kẹsàn-án òdòdó ìfẹ́lẹ́ wọn dúró tí ẹ̀yọ́ ní ìbàjẹ́ ọlọ́run kò lọ́wọ́ fà á báyà bá kí lọ́ba dá àdúró sí ní ìbàjẹ́ wọn dúró lọ. bisimilahi rahman rahim wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ọlọ́run sàmì àṣọ dáadáa ọlọ́run tó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jà á ṣubú ọlọ́run. Àwọn alájẹ àgbà. Bàbá ń dá yín lò. Ọlọ́run jẹ́ àríyí pẹ́. Àmín. Akéwù pọ̀ lára yìí. Tí o gbé báyìí lọ́mọ. Èyí tẹ kọ́ wa ká kọ́ lè lójú bọ́ọ̀lù. Ọ̀tọ̀. Ọ̀tọ̀. Yes. Èyí tẹ fi wà kọ́ wa. Ọ̀tọ̀. Ògbé tá a bá kà ní ìjẹ́ra tí ó nìyí. Èyí tá a bá pàdé ayé ni practically. Aya kan wà láì Kùránì tọ́ ṣùgbọ́n parí aya wọn ni tọ́pìkì mìíràn wọ̀nyá dira wúnà bẹ̀lẹ̀ ahasa náà ti fẹ́ yé a wùlá ìkànnà hàn ọ̀pẹ̀ àdá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما الذين يفرحون بما أتوا والذين صبروا ابتغاء وجه ربه وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم
kí wọ́n gbà. Àmín. Àmín. Wọ́n fi gbọ́dọ̀ pàjọ ìdániláyé pọ̀. Allahu akbar. Àkàní tíọ́rì lè kéwù. Àwọn ayé pírátíkàlì lára wọn. Àsára wọn nìkan láti máa rí. Àwọn alájẹ́ àkàní jẹ̀gbà. Ayé pírátíkàlì lára wọn. Wọ́n jẹ́ mọ́tì ẹlẹ́kẹ̀ẹ́ta. Àwọn alájẹ́ àgbà lánàá. Ayé pírátíkàlì lára wọn. Bàbá alájẹ́ àgbà tòmí náà. Bẹ́ẹ̀ bàbá wa ìgbà fún olúwàsí àgbáyé. Ayé pírátíkàlì lára wọn. Wọ́n dà ní tòsí bíi. Bàbá wa mẹ́sàn-án mẹ́sàn-án náà tòmí. Ṣé kò ayára? الذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة. ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويضرعون بالحسنة سيئة أولئك لهم عقبى الدار. ومن هو الذين صبروا أو نسوا لكن يبيننا báyà bá bàbá alájà lè yọ̀rọ̀ tó máa bí. Bẹ́ẹ̀ni ó kọ́ àgbàlagbà tí ìbá bínú fún bàbá yìí. Kéèyàn máa bínú lẹ́kọ̀ọ̀kan. Àwọn ìbínú lè bá ara wọn bínú. Ìbámu bí ìbọn bàjẹ́. Bàbá Kàràbàkùnmọ́ mọ́. wọn bàbá máa bínú díẹ̀ díẹ̀ ìgbà wà yóò lè bí yẹn. Bẹ́ẹ̀ ni náà. Ayé àmàlà púpọ̀ sà. Èyí kọ́ yìí. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn wa bẹ̀rù pé àwọn bẹ̀rù bínú 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 bínú. Èyí máa bá ìbínú kọ́ ṣe. Bẹ́ẹ̀ bá ayélu àdídá bínú. Wọ́n máa bínú. Àmọ́ bínú tiwọn ìbínú olúbẹ̀wọ̀ lọ. Ìbínú tán. Àwọn kan mẹ́ta kágbárí ọ̀gbọ́dọ̀ ṣe tán. Agbárí kan yìí sọ̀rọ̀ tán. Agbárí kan yìí bínú tán. Agbárí kan yìí sì jẹun tán lórí àwọn akẹ́kọ̀ọ́ àyè. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويضربون بالحسنة سيئة أولئك لهم عقبى الدار. Ìjọba ọba alájẹ́ àgbà lẹ́nu mi ti kẹ́kọ̀ọ́ rádìjà lẹ́nu mi ti di máa dàtí díẹ̀. Bẹ́ẹ̀ni. Ìyàwó ilé ní tèrè ní tèrè ó sì tó di máa Ó sì tó didi. Báwo àbúrò? Báníkà bẹ́ẹ̀ fi ìdòwò yìí. Àlìjẹ́nà ayé ó pè sí Ìlọrin. Ó pè sí Ìlọrin. Ọwọ́ pè sọ̀rọ̀ méjì ní Ìlọrin. Níbo àdìgbò? Àbá Bàbá. bẹ́ẹ̀ kọ́ wá bí àlìjẹ́nà ọ̀la wà nílọrin. Àlìjẹ́nà ọ̀la ẹwà sí àbá nílẹ̀. Àlìjẹ́nà ọ̀la. Bẹ́ẹ̀ àbá àlìjẹ́nà mímọ́ àti ìjẹ́wìí láyà ẹwà sí ìdàgbẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀lẹ́dẹ́dẹ́ má ba. Káì. Ó ti rí nù. Gbogbo àyíkáyé wa bẹ́ẹ̀. Ṣá Ní sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kọ̀tà. kò lè tán. Nípa kò fi rúkọ jọ. Àbá àgbẹ̀gà. Nítẹ̀lé. Àbá àgbẹ̀gà yìí sọ̀rọ̀ mi. والذين صبروا Bàbá náà torí sùúrù. Èyí sùúrù kan lórí ẹwà ajá gbà. Àkọ́kọ́ ẹni tí máa ń ṣe sùúrù lórí títẹ̀ nítorọ́. Ebi ò lè pa àwọn kẹ́kọ̀ọ́ ní ìjẹ̀bùtù. Rárá o. Níbi tí pa àwọn tó ọ̀wọ́ tó. Wọ́n wá wá fún wa kó rere fún rìn. Wọ́n pè wọ́n mọ̀ dáhùn. Àbá níbi tí pa àwọn tó wọ̀ já. Kí wọ́n fi dígbà ṣe. Ó torí ẹ̀ pẹ̀lú nílé yìí. Rárá o. Wọ́n fi kálukú lọ́kàn balẹ̀. والذين صبروا Wọ́n tẹ̀lé tọ́lọ̀ débi-débi wọ́n sì fara dà. Wọ́n sì fara dà á. Ẹ lẹ́nu tó alẹ́ sùúrù. Ẹlẹ́ẹ̀kejì wọ́n pàdé
pàdé àdánwò àtàwọn àwọn kùdáwó èèyàn wọ́n sì sùúrù wọ́n sì dúró àwọn òní. والذين صبروا àwọn tó máa yàn á kú wọ́n kú wọn. àwọn tí gbẹ ní gbẹ wọn. àwọn oníyẹyẹ wọn yẹyẹ. bàbá wọn wò bẹ ẹni tó wọlé tù ú. والذين صبروا bàbá máa bí nítorí ìgbà méjì. bí ìdíyẹ àti kíni. wọ́n sì máa bú yẹn ní ìgbé ọ̀kan. ọyẹ sáwò. karamba níbi ẹ karamba ní. yẹn ló mọ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àbínú nítorí ìgbà méjì. ẹ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n á ní kíni àti kíni. alákọ̀ọ́kọ́ àwọn àbínú sáwọn olùkọ́ tí ń kọ́ wa tábà lé wa torí bá àwọn olè tó ń sìn. àwọn ilé ẹ̀ka wa lé lọ lónìí tẹ̀wọ̀n kúrò wọn àrí mi kiri fún àfẹ́ sàn. ẹ̀yin máa tọ́ dà lọ́la. lórí ìjọba lónìí náà ni ó yẹ. ẹlòmí ọlọ́run káì lédè wì. lè ní. ẹlòmí gba sádà kò sáwọn lédè fún ọ olùdíjọ́ sádà wọn fún yẹn rìn jùlọ. والذين صبروا ابتغاء وجه ربهم alájẹ kan wọn bínú sáwọn tí ń kọ́ wa tábà lé wa nígbà tá àwọn olè tó ń sìn. ẹ̀fọ́ wọn lẹ̀ ẹ̀ mọ́ kí wọ́n dà lẹ́yìn. ọmọ àbínú wọn tún máa bínú sí ẹni tí ń bá bínú sọ́tà rẹ̀. bẹ́ẹ̀ bá bínú sọ̀tà rẹ̀. alájẹ kan wọn bínú sí tọ̀. kí ló dé. ọmọ ọlọ́run tí ó rí lára rẹ̀ ọlọ́run tí ó lórí ni. ẹ̀ńtọ́ lọ bá fẹ́ tọ́wẹ́ kọ́ da kẹ́tọ́wẹ́ kó ní ìkẹlẹ́ yìí ní pọ̀tátì. ní bọ̀tátì. táì ó ti rí nu bàbá. alájẹ kan máa bínú sẹ́ni tọ́wọ́ lòun dọ́ta mọ́. àyè dọ́ta mọ́ àwọn méjì ń bẹ tá a sẹ́. a sì àwọn méjì. àfa àtọ̀gá àkìrà wọn kọ́mọlé kẹrí. àwọn àkáǹtì sábùká bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ni àwọn àkàkùn ààrẹ jà ti àwọn sọ́ọ́rí. àkàn àfàwọn lọ́dọ̀ lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni torí kò sé bẹ́ẹ̀. àwọn àwọn lásẹ̀ àwọn àbúrò bàbá wa àwọn àbúrò ìyá wa àwọn ọmọ ẹ̀gbọ́n dáàdì wa àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá wa nígbà tá à ń bínú tá à ń gbójú òkè. nígbà tá à ń bínú ní mo gbé bàbá pàdé mo gbé wọn tàbí ká lè bẹ̀ wọ́n. àwọn yìí ní sábùká bẹ̀ alájà dàgbà má bínú ẹ̀ wọ́n ló sì ní bí. àwọn tá a dogun lé wa ìjírí náà ni. àbá yìí àbá àwọn yìí ní sábùká bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ni. àwọn ẹlẹ́ẹ̀kejì náà ṣe àwọn eléyìí kò ṣe bẹ́ẹ̀. mo ṣe bẹ́ẹ̀ tọ́lá ìbájú àlá ẹsẹ̀ mọ́. ẹ̀gbọ́n wa ni wọ́n bọ̀dá wa ni wọ́n àǹtí wa ni wọ́n kọ́rọ̀ kí wa náà wọn la má ti wá nílẹ̀ tó ebi wà ní. bẹ́ẹ̀ni. wọ́n fẹ̀ mí sí báwọn làwọn ọmọ kọ́ wọn lọ láyé láyé. ọlọ́wọ́ wa ṣe é báwọn wà bá lọ́wọ́. lo bàtà kọ́ àjẹ́ ní ìlú. bẹ́ẹ̀ni. wọn bá lo sọ̀kọ̀ àjẹ́ wọn sọ. wọn bá jẹun kọ́ àjẹ́ jẹun. wọn bá dé bùkátà wọn ò ní bíyà. ọlọ́run wá ní kò ní bí ọwọ́ kọ̀ wá lọ látẹ̀yìn síwájú wọn. sẹ́yìn bá ṣe mọ́. báwọn ọba wá ní bùkátà tí wọn bíyà. bẹ́ẹ̀ni. táwọn eléyìí ń ṣe bẹ́ẹ̀. àlùbáríkà lábí mo sẹ́wọ̀n. ṣe bẹ́ẹ̀ àwọn àwọn ọlọ́run àbá yìí bàbá àwọn eléyìí wọn bẹ̀rẹ̀ pé sóò nìkan ni. tóun nìkan ni ìjà ríra wa bẹ̀rẹ̀. sóò nìkan ni. pé wọ́n bí iná. àbá àtọ́jà. Bàbá. làwọn tó gbogbo àwọn àfihàn wá àsìtọ́rọ̀ bá ní káyọ̀ dáná pé má gara o. tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo wọ́n olè bẹ̀rù bá kan bẹ nìkan kan wọn náà ti retí ẹkún lérí ìwọ ọlọ́ọ̀ni ò fún wọn ẹ sùn. má bá àbọ̀ wá sí kọ́ga nìkan bí wọn náà ti mọ̀ mọ́ wọn retí ẹkún lẹ́yìn rẹ̀. wọ́n nìkan lílé yìí. ọlọ́ọ̀ni ò fún wọn sùn. òkú wọn sún ní. wọ́n wá tí ọ̀tá àwọn ọmọdé tàbí sí mọ́ṣáláṣí inú àwẹ̀. àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ náà sì kéwù. ọ̀sẹ̀ yìí kìlọ̀ orí iṣẹ́ gbá. ayé wa pé tiẹ̀ la fẹ́ gbọ́ ìwọ la fẹ́ rí. ọwọ́ rò pé wọ́n ní. àyíwọ́ kọ́ o. má gara o. kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má tẹ̀lé basubasu. wọ́n bá bèrè wọ́n dáhùn. èyí tó má ní wọ́n ní tẹ́kùn lé bàbá rẹ o. àbí kó o tẹ́ pẹ̀lẹ́ wọ́n bá rí ọlọ́ọ̀ni ò fún wọn sùn. wọ́n má bàa tuntun ni o. ọwọ́ kú sájà rẹ lọ yẹ sẹ́yìn. àti màá bẹ́ẹ̀ bèrè òlé kùn bí ní ṣe wù. ọ̀tẹ̀ nìyí ọ̀sáyẹ̀ ni. kíra náà rẹ̀ ọ̀dà. àfikọ́nà má pa àwọn ọmọ wọn lójú. ọlọ́wọ́n dá àwọn ni wọn ò sì ṣe bẹ́ẹ̀. kó o ṣe bẹ́ẹ̀. a máa fà wọ́n lé ọlọ́run lọ́wọ́. síwájú àwọn ọ̀kadà fún wọn. tó pa wọn náà nù. àbá àtọ́gẹ̀. والذين صبروا àwọn ẹ̀rọ padà bí. àwọn ti bínú wa náà ni. wọ́n bá kẹ́ wa bá ọ̀kadà fún wọn wọ́n wà ara wọn náà ló ń lo tàyọ̀. والذين صبروا báyọ̀ ṣe sùúrù kọ́kọ́ sí bẹ́ẹ̀. ابتغاء وجه ربهم àbá àtọ́gẹ̀. àwọn sábà wọn bá yín. àwọn onísùúrù èèyàn. ọ̀gọ́ bàbá tí wọ́n á jẹ́ pé sùúrù tiwọn wọ́n wá gbàgbé àkọlọ́.
rere ọlọ́run wọ́n fi wá. Wọ́n ṣe torí ìgbà bí àfi torí Kò ṣe ọjọ́. torí kárí ni. Bàbá yìí. وأقاموا الصلاة Ipò wa bẹ̀ wọ́n. Akramakum al-karim. Kọ́lá Hakimu. Kí ni pòfẹ́sọ̀? Ọbẹ̀ kẹ̀kẹ́. Sọ́mà tẹ̀jìlú. Ó sì rí. Ọwọ́ nǹkan orí. Gbogbo rẹ̀ rí. Ọ̀lẹ́ nǹkan Ọba ọba. ọ̀fà kan ó Ọ̀fà kan ó tóra Ó wọn. pè kan lọ ní ọjẹ́. Bàbá yìí. Bàbá. Fàhásà wọlé kọ́dọ̀. Allah kádàrá. Kádàrá. Gbogbo tó ọba lé tó ọba bá tọwọ́ rẹ báyìí tó kádàrá. Ọ̀pọ̀ àti kádàrá rẹ. Ẹ̀yà kan mọ̀. Àìsí bá di lórí ẹ̀. Rárá. Ilé ẹ̀fẹ́ kí n jẹ́ mo jẹ́ yìí. Ilé ẹ̀rí ìdílé àwọn ọ̀dà yìí wù táyì. Ó tètè yọ ọ́ lẹ̀ báwọn. Bàbá. Bàbá. Ìdámà torí ìlú ṣe ká. Sọ́mà tẹ̀jìlú. Tọ́lọ̀ wá ní orí. Ọ̀fẹ́ kẹ̀kẹ́. Ọwọ́ kẹ̀kẹ́. Òṣèlú kankan lẹ́nu ẹ̀ o sì rí. Fàhásà wọlé kọ́dọ̀. Kádàrá nù. Kádàrá. Bọ́ọ̀lẹ̀ nù. Ìdámà torí ìlú ṣe ká. Ọba wà kankan. Ọbẹ̀ kẹ̀kẹ́ ni ọwọ́ pa. Sọ́mà tẹ̀ntẹ́dìrù. Ọwọ́ retí ọ̀sàdúrà lọ́mú òṣèré ọ̀sán òṣèré rírà òṣèré sàrà gbogbo ẹ̀ ló ṣe tán. Bàbá yìí Bàbá. ó retí ó ti retí òun náà tọ́lọ̀ kò tí ì sí. Fàhádà wà sọ̀kùrù kò lẹ́pẹ̀ sọ̀rọ̀. Sùúrù lọ́tún ṣe sí. Jẹ́ gbàgbọ́ rẹ̀ gbàgbọ́ lọ́kọ̀ sí. Táàmù ọlọ́dún ti tọrọ lọ. Pẹ̀lú you have destiny, coincidence and time. Ọlọ́run jẹ́ kí n kú sí. Destiny, coincidence and time. Kádàrá, sábàbí àti àsìkò. Lágbájá ọ̀nà mọ́kà kádàrá. Kádàrá nù. Ta ló fún un? Ta ló fún? Arẹwà ló fún. Allah. Sábàbí nù. Arẹwà ó. Sábàbí nù. Sábàbí nù. Allah. Ọ nígbà mi tẹ́ ń tọ̀ ọ̀nà mọ́kà ò tó. Báyọ̀ wá bá gbé owó kalẹ̀ tó ní wọ́n lọ sùn. Tó náà kó sọ mí di passport. Bí táàmù rẹ̀ bá kì í tó wà ní fíjà. Ó rí ìdàkà Wà parọ́ ní mọ́. fíjà ló jẹ́. Tí òbí ní lọ lọ́dún mọ́. Lásìkò rẹ̀ ọba ti tò àbí lásìkò gbé. Àti kẹ́yìn ojú òde táìmù yẹn. Ìnáwó torí ìlú ṣe ọwọ́ kẹ̀kẹ́ fọ́ọ̀mù tẹ̀ntẹ́dìrù ọwọ́ retí Tí gbogbo ẹ̀. fàhádà wà sọ̀rọ̀. Sùúrù lọ́tún ṣe sí. Sùúrù rẹ̀ tó nù. Ọba alájà gbàlẹ̀ pàtó. Bàbá ní bẹ́ẹ̀ àbá ṣe sùúrù tó bá kẹ̀kiri sùúrù ọ̀gbọ̀rọ̀ tán. Ìyá máa pẹ́ kiri. Ó tún kẹ̀kiri. Bẹ́ẹ̀ni. Bí ọba tí Ọkẹ̀ kiri ni ọkẹ̀ kiri wa náà làwọn kẹjà. Ọba pẹ́ ni bí ọba tí ìgbó. Ọba ti tàn ó níbi bọ́ta. Ilé máa wá níbi jáde tí ègbó. Àbá yìí Bàbá. ìnáwó torí ìlú ṣe àbá àkọ́gà. Ọ̀nà tí wọ́n bá wá yín. Náà bá ń fẹ́ kẹ̀kẹ́. Náà. Fọ́ọ̀mù tẹ́kì balùwẹ̀ ṣe yàn àkọ́gà. Àyà òun lọ. Ọwọ́ ní kékeré bẹ́ẹ̀ orí díẹ̀ bẹ́ẹ̀. Ọ̀dọ́ Bàbá. orí díẹ̀ níbi nǹkan náà fẹ́ o. Fàhádà wà rí nà. Òun náà pè ní yọ̀ọ́. Wọ́n máa yọ ní sí kékeré. Ó ṣe é ṣe kọ́rọ̀ wọ́n fún ọ ní déédéé tó ọ̀tọ́ lójú bẹ́ẹ̀. Ọba yọjú sí kíkiri o. Ó ṣe é ṣe kọ́ ọba púpọ̀. Wàlákìn ìdámà torí ibi ṣe án ọwọ́ àpò. Sọ́mbà tẹ̀tẹ̀tẹ̀rú retí ọ̀sán ìṣòro ayé ọ̀sán. Wà bẹ́ẹ̀ lọ́bìnrin àkọ́lé. O sì yọrù sí kékeré tọ́lọ̀ sí fún ọ. Fàlámọ́tà nínú ìwọ wáyé ní ìmọ̀. Ọ̀gbọ́ fàhádì híyà àyà. Wọ́n ń pè náà. Ayé gangan. Ìdá pè ní sẹ́mi náà. Allah. Ìdá pè ní sẹ́mi náà. Ìdá òkú àwọn ọlọ́run ní fún ọ. Ara rẹ̀ kékeré lọ́fẹ́ fún ọ. Allah. Òní wọ́n lẹ̀bi ilẹ̀ sọ̀rọ̀. Àwọn oníṣòwò. والذين صبروا Bàbá wà lọ́dọ̀ náà sùúrù wọn. Sùúrù wo ìwà. ابتغاء وجه ربهم Bàbá yìí. Bàbá. Bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n sùúrù wọ́n èsì. Bí ẹ sọ̀rọ̀ sí wọn sùúrù rí. Wọ́n bọ̀ wọ́n bínú kiri ọlọ́run àmọ́ níwọ̀n. Bàbá yìí. Bàbá. Tá a bá lè nìkan tí máa bínú sí wa. Àmì lè táwọn bẹ̀rù ọlọ́run ara. La ilaha illallah. Àmì táwọn tó bínú bẹ̀rù ọlọ́run. Lórí táwọn adájọ́ bá máa bí. Ọ̀nà ìkú ìbínú bẹ̀rù ọlọ́run. A sì ló kọ̀ pé àwa di ìwà tí ọ̀dà kan kàràbà nílà yẹn. Subhanallah. Wọ́n sọ pé ni wọ́n dàrú. Rárá o. Bẹ́ẹ̀ni Wọ́n yóò pa pé lọ́mọ rárá o. aláàsí. Wọ́n pa lọ́mọ òfurufú. Rárá o. Wọ́n pa lọ́mọ òsì. Wọ́n pa lọ́mọ ikú ọmọ. Àwọn ìgbà pọ̀ sẹ́yìn rí. Bàbá kan lọ́dọ̀ rẹ̀ ti ń ju àkọsẹ́ lápò. Bàbá àtọ́jà. Àpọ̀ ọmọ sọ̀rọ̀ àdá. وأقاموا الصلاة Wọ́n pàtàkì fún wa. Ajá máa ń pè
pè ní ọ̀hún. èèyàn gbọ́dọ̀ ní sùúrù kọ́ máa kírun. Ànábì Lukman alayhi salatu wa Alayhi salam ní sọ fún ọmọ rẹ̀ yọ nínú ọmọ mi àwẹ̀ tó bá gbà tí ó di ọlọ́wọ́ kọ́ mọ́ kírun má gbà. wọ́n gbà ó. ìrun tó bá kí tí ó di ọlọ́wọ́ kọ́ mọ́ gbàwẹ̀ má kì. má kì í. ta kókó. nígbà táwọn apàdé ẹ̀ wọ́n ní inna salata irun. ó rí ìrun ahabbu ila Allahi mina siyami. Allahu Akbar. inna salata irun táǹkì. ahabbu ila Allahi mina siyami. Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju àwẹ̀ lọ. Ọlọ́run nífẹ̀ẹ́ sí irun kíkí ju àwẹ̀ lọ. Kò sí tí jẹ́ káyọ̀ náà ìbá tẹ̀ irun táǹkì. irun táǹkì ni. irun táǹkì. A tún wákàtí márùn-ún, a kà sáwù, a sì lẹ́kìlá tòun, ọdún ìwé mi, rákà méjìlá, sálámọ̀ mẹ́fà, fájá kọ̀ọ̀kan, kúrò láwọn ọgọ́rùn méjì kọ̀ọ̀kan, a sáwù ẹyẹ bẹ́ẹ̀ ti máa ń yẹjú ẹ̀. Ètí ń jẹ́ kí àwẹ̀ ọ̀la ìbáríkà irun táǹkì lè tó wá. wọ́n bá wọn alájì ní sùúrù àwọn ọmọ ìkírun. Àwọn ìkírun. alájì ọ̀jẹ̀ tù wọ́n náà. Òpèlè ọba ní sùúrù tí ìbá kí o yọ tiẹ̀ tù wọ́n. jẹjẹrẹ Wọ́n tó fa sílẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìkọ́tì ẹ̀. Yóò fi wọlé. وأقاموا الصلاة Má bọ̀. وأنفقوا مما رزقناهم Má tó wá ná nínú tọ́lọ̀ fún wa. Bí o ti tó nǹkan náà. سرا Wọ́n na ti kọ̀kọ̀. وعلانية Wọ́n tún náà ti fi déédé. Ọlọ́run ló mọ iye àwọn tí a bàbá yìí nílé ìwé tí wọ́n bá yìí. bẹ́ẹ̀ni ẹ̀yọ́ ọmọ ọlọ́mọ ilé ìjọ kọ́ sábà wọn kéwù ẹ̀ má wọrí ẹ̀ owó lẹ̀ ní tẹ́lẹ̀ wọn wá kéwù lọ́fẹ̀ẹ́ Subhanallah. kéwù wọn ní ìlà Ẹ wo iye ọmọ náà tó gba mílíọ̀nù àlọ́ká ìròlé ẹ̀. Bẹ́ẹ̀ Sudan. tí ò Bẹ́ẹ̀ ní Saudi. tí ò ní tà sí létí ọ̀pọ̀ lẹ́kẹ́. Gbogbo ilé tó náà ti máa ń rìn ní ilé lábáwá. Àmọ́ kò sí ìlú tó jà ní jẹ́ pẹ̀lú ẹ̀. Kò sí ìlú láì bẹ̀rẹ̀ tó su. Láì retí ọpẹ́. Láì retí ẹyìn. Láì retí thank you. Ó lè retí kan. ọ̀rẹ́ tí ọpẹ́ lọ́fẹ̀ẹ́ nìkan èdè tó bọ́ ránṣẹ́ sí mọ́ṣáláṣí ní mọ̀ọ́dá pẹ̀ tó dìjọ̀gbọ̀n ìmọ̀ọ́mù Náà. wọn ìjíṣẹ́ mi lásùwà. náà wà láàpọ̀ àwọn ẹni tó kọjá. Wọ́n ti sẹ́yìn. ó ná kílò. 50,000 náà pẹ̀. so ọmọ adágbẹ́ni tó A ní ẹ̀rọ ọlọ́run kó fún àdúgbò. sọ́ọ̀mù bẹ́ẹ̀ Ọmọ ìgbésà. Ẹ ló kọ. láti ọ̀la rẹ̀ ni wá kí n Láti ọ̀la sì yẹn. ẹ̀jẹ̀ kìí ṣe bẹ́ẹ̀. Láti àsìkò ọ̀la. Kí ni àlọ́ fi sú? Èyí náà mọ̀ dáàbò. وأنفقوا مما رزقناهم سرا وعلانية Ẹ wo kẹ́mẹ́, wọ́n ná nínú tí wọ́n ní. nínú tí wọ́n ní ẹsẹ̀ káyí ni wọ́n ń ṣe o. Ẹ wo mọ́sálásí ní bàbá ìjọ ìjọ ìyá ló tẹ́lẹ̀. Ní àwọn bẹ́ẹ̀ kọ́ tuntun yìí tán tún ṣe yìí. Tí wọ́n bẹ́ẹ̀ kọ́ tuntun yìí tán tún ṣe yìí. bẹ́ẹ̀ ni Ẹ wo àdá lẹ́jọ́ àgbà lórí ẹ̀. ṣá àgbà Àwọn àgbẹ̀ wà sí àkókò ní mọ́sálásí. wọ́n Àwọn á adáwó. yẹ mọ́sálásí. Àlàyé àgbà náà kó lóye tèmi ni. La ilaha illallah. bàbá tó ṣiṣẹ́ bàbá tí háwó fáwọn èèyàn. Lọ́dà ní tẹ̀ tó gbọ́ tẹ̀ tó mọ̀. ẹ sọ fún wa. Àwọn tó wá ṣiṣẹ́ àdá báwọn ní kéwù. Òun tó ṣàdá ní báwa parí. Ọwọ́ àyọ̀ lè gbé lọ. Pátápátá tábà yọ àwọn tó wọ́n fún ládùúgbò. Èyí tó yẹ kó kù sátọ̀ ọ̀nàgbé ẹ̀kọ́. Wọ́n wá lọ dà sákòóso ẹ̀ pẹ́ẹ́mọ̀. sẹ́ẹ̀rì bàbá yìí. bẹ́ẹ̀ni. láwọn ni wọ́n ló ń tẹ́. láwọn náà sì ní wọ́n táyé tó ń ti lọ́wọ́. láti ní àkàkẹ́tọ̀ wọn. Wọ́n wá ní ọba àdó sí. Ẹ má àdó sí. Ṣé ẹ rà mí? Àfa ṣe rà. Ẹ wo iye àwọn tí wọ́n ń jẹun sínú sàárì lọ́dọ̀ wọn. Ṣé ẹ rà. wọ́n há ní yá fún bàbá bàbá ni wọ́n há fáwọn èèyàn. Ẹ wo iye àwọn tí bàbá kan náà fún wa. Ṣé ẹ rà. Oye mọ́ta lọ́wọ́ bàbá. Bàbá rẹ̀ yẹn mọ́kàlá ìgbọ̀nyẹ. Ṣé ẹ rà. Bàbá ẹ̀rọ mọ́ta wọ́n. Májá nìkan mọ̀ kí n mọ̀ fún ẹ. Ṣé ẹ rà. Subhanallah. Bàbá Bàbá ṣé ẹ rà. Wọ́n ná inú ta fún wọn. Ní kọ̀kọ̀. Allah. وعلانية Wọ́n ajá gbọ́dọ̀ iná. Ṣé ẹ rà. Kò sóò kẹ̀kẹ́ kọ́ ní àwọn ọkọ̀ ọmọ kò báyìí. Ṣá Allah. Ẹ̀rọ náà gbàgbé tá gba bísẹ̀ bí ilé ìdùnnú ara wa. Bẹ́ẹ̀ wọ́n bẹ tẹ̀lé ẹ̀ báyìí. Wọ́n náà bẹ lókè ní kàmí ni o. Kọ́dà àwọn yìí lè rí ayé di dẹ́.
ìlọ́po mẹ́ta ni bàbá fi lẹ̀ ìlọ́po mẹ́ta ló náà fi lẹ̀ àwọn tẹ̀ ká mọ̀ fún mi. ṣe ra wọ́n sì lẹ́ máa náà sí. wàhálà ni ìyàtọ̀ wọ́n tọ́ ọ́ ní tìbẹ̀ tẹ́tẹ́. wọ́n á ti gbangba. wọ́n tọ́ wà ní òkú ẹ bá bẹ́ẹ̀ wọ́n kan alájà bọ̀ tèmi ni. èmi ni. wọ́n ti tìbẹ̀ tẹ́tẹ́. ọ̀nà ìgbòho ta kàyí tí wọ́n yìí kà tẹ́lẹ̀ ara yìí láti ní practicalize. practical rẹ̀ ara yìí láti ní ta. ṣe é mọ̀ pé gbogbo òwò àwọn tó bí amọ́ àwọn tó àpá wà láwọn. láti ní gbogbo àwọn àfa láti máa kí wọ́n fi tá gbọ́ ọmọ kéwì. èmi ká wù àárẹ̀ bá. ẹ̀dá lọ́jọ́ àwọn bàbá yìí. kúrẹ́ ní káàdùn lọ́dẹ ni ó bí àníyàn tó bí àbí bàbá tó bí. bẹ́ẹ̀ ni àwù àwọn tó ìwà àwọn àfa wà láwọn. ìwà àwọn tó kọ́ wà láwọn. bọ́ọ̀ bá ti lè yẹ ẹ̀hànà gbogbo tí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n jà. àbá yìí àbá àwọn ọmọbìnrin kan yẹ dúẹ̀ lọ́tẹ̀ hànà bá kù wá tá a bá fẹ́ sẹ́ hànà. àwọn ẹ̀rọ bí yóò àwọn ọmọbìnrin kan yẹ dúẹ̀ kò sẹ́ni ìgbẹ́ hànà tá a kù yóò kọ́ lẹ̀ kóró tá a gbọ́. àdúgbò tiwa rẹ̀ yóò àdúgbò wa dùn. bẹ́ẹ̀ ni yóò fi yé kálukú. ìtọ́ba jọ bí hànà bẹ́ẹ̀ àdúgbò wa dùn. ìwà ìgbésẹ̀ lọ́dọ̀ yín ní ọ̀rọ̀ yìí ní ìbọn. lọ́jà yìí pẹ́sà. àmín. a ní practical kọ́ lára yìí púpọ̀ lórí gbogbo tá a ké. àwọn practical lẹ́sẹ̀ látara ti bẹ́ẹ̀. ويطرحون بالحسنة سيئة. ìmọ̀ حياك الله. wọ́n wá kẹ́kọ̀ọ́ tá a fún wa sẹ́ńdá ní kọ̀kọ̀ wà láníyàn àti tán ní gbangba. kí ló jẹ́ ká máa ná àlùkò náà á kù ní. ayọ̀ kan ní fáàmì náà rí wọ́n lọ hakimu ìkẹ́nà pòfẹ́sọ̀ wọ́n ní alahayatu látò tí iná kú lamá ló hẹ́kù. ìṣẹ̀mí ta ló yẹ ìfọ̀ ní gbogbo tá a mẹ́rin. bẹ́ẹ̀ni. ولكن القناعة أما يوكل تعطينا كل الحياة. سبحان الله. أما يي ولو فاني مقطع زي. wọ́n bá tilẹ̀ láyọ̀ ọkàn kó kó orí ọmọ bọ́ kiri. ayọ̀ kò yẹ ṣe é Baba ní àti kí kò sí ayọ̀ kan wọn náà bá ní ká dúró yín. ilé ìbá ẹgbẹ́ wa ń tó ní. wọ́n ti fa àǹfààní kéwù ẹ ti fìyà jẹ mí. ọ̀rẹ́ mi gbá mi létí ìjà àfa gbá mi létí. yàrá tó wà láyé mo gbá létí láyé mo gbá létí. wọ́n wá dì mara wọn. àwọn gbogbo mi ni wọ́n sọ pé tẹ̀síìlì tó tún last week. ويدرؤون بالحسنة السيئة ìtumọ̀ rẹ̀ mọ́. ويدرؤون بالحسنة سيئة. gbogbo ẹni tó bá fẹ́ ká àlùbáríkà ní bàbá rẹ̀ lóòótọ́ tán àwọn tó ṣe bàbá rẹ̀ rí ẹgbà díẹ̀. ويدرؤون بالحسنة سيئة. àwọn tó ṣe ìyá rẹ̀ rí ẹgbà díẹ̀. ويدرؤون بالحسنة سيئة. àwọn àṣọlẹ̀ fúnra bàbá yìí sọ̀kalẹ̀ ẹgbẹ́ díẹ̀ dànù. ويدرؤون بالحسنة سيئة. èmi sàlàkọ́ mọ́ báyìí kú lẹ́bẹ̀ẹ́ bá wọn gíga lọ́sẹ̀ ní sì jí. bàbá yìí lè kú dáadáa. èkú dáadáa ní èèyàn máa ń wí nínú padà ńgbà mí èèyàn máa ń yàgò ẹ̀ lòkú padà nípa àwọn alájí ìwé ẹ̀kọ́ ní tọ̀ ẹ̀ dàpọ̀ ẹ̀ bá kú o ẹ̀ má ṣe jẹ́ kúlé dáadáa bá wù. ẹ̀sọ́ tó lọ bẹ́ẹ̀. ẹ̀sìn má gbé lọ bẹ́ẹ̀ títí ọlọ́dà ń kó ọ̀dọ́ wọn níbẹ̀ àdájá ìjẹ́ ẹ̀wú bẹ́ẹ̀ ìṣòwò síbẹ̀ àpàrà ọ̀rọ̀ kan náà ọmọdé bàdà ìgbé bàdà àwọn alájí òbí wọn sí i. ويدرؤون بالحسنة سيئة. àwọn táwí náà mú gbọ́dọ̀ pàtó. أولئك لهم عقبى àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀. bàbá yìí ẹni tá a ti kọ́ bọ́ sí bẹ́ẹ̀ lọ́yẹ́ bàbá àdájá àgbàdá yìí. wọn ò ná àkọọ́lẹ̀ kan wọn ò ní àkọọ́lẹ̀ kan dákọ̀ rẹ̀ pé lágbájá ọmọ lágbájá ṣèlú yẹn bàbá sí. kò sí sí o gbogbo àkọọ́lẹ̀ bàbá náà bá àdúrà làbí mi ṣe ní wọn pẹ̀lú bàbá ìbẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ má bá ọmọ lágbájá sí ẹ má nìṣó lágbájá kò sí láì. wọ́n mú tọ́lá pàǹtí ọ̀dàdà àwọn tó wá ṣe bẹ́ẹ̀ kò láì kàdà mú kìbàdà àwọn àtìbọ̀tán wọn dà lórí bí àtìbọ̀tán wọn ní bá àtìbọ̀tán àlàjì àgbà ti rí. òpè tó bá fẹ́ ká àtìbọ̀tán tó kú níbẹ̀ ẹ lọ mú tọ́lá pàǹtí ọ̀dàdà ẹgbàgbé ìtàná ẹgbàgbé ìdájọ́ ẹgbàgbé ìlú tó kọjá. gbogbo àwọn ewu kí ewu tó ti kọjá gbàgbé ẹ̀. fọlá akéwà ayé dàbí. látò ágìbì nàṣà wọ́n sọ àwọn èèyàn wọ́n sọ àwọn èèyàn dà
máa sọ yẹn sí omi sẹ́ńtì ẹ̀ ní. Má sọ yẹn, yẹn sọ ni. Máa sọ sí àìní. Wàlá tẹ̀lé ọ̀tàrà tèlé. Má sì máa wá mistake àwọn èèyàn. Má kọ pínpín, má wàá ti ṣe àwọn èèyàn kí ṣé wọn náà dáa tán ni. Yẹn sọ kó sì mistake yìí. Má sọ. Má sọ ìwọ náà dáa. Wàlá tẹ̀ síbi sì tẹ̀lé hù. Má sì tú àṣírí o. Tọ́mọ láti rí ẹ̀kọ́. Èyí tó bá màmá wọlé. Máa bò ó ni. Àbá yìí. Bàbá. Wàlá tẹ̀tẹ̀jẹ́ sẹ́sẹ̀ alẹ́ yìí. Má sì tọ́ pínpín. Má tọ pínpín ẹ̀. Wọ́n ló ṣe rí ire oníkíni wọ́n bá jẹ. Àbá yìí. má tọ́ pínpín ẹ̀ nìkan. Ìṣe kíni bí náà bìsí ká. Bísí ìgbéyà rẹ̀. Lọ bísí lẹ́yìn ẹ̀mí ààrẹ. Àbá yìí. Wà á sì lé òyìnbó bàtà. Lọ́lẹ̀ gbogbo ó ti tún kùdìẹ̀kùdìẹ̀ tààrà rẹ̀ sí. Ara rẹ̀ lọ́ọ́ tún un ṣe. Ebi ọba ma kọ kù sí fún ẹ lọ́ọ́ tún ṣe. Lè á nàgà torí pé ìwọ sáwùn fàtú sẹ alo anabisika lá àgbẹ̀ ìdíkà. Àbá yìí wọ́n padà bí ọ nípa ara rẹ̀ wọ́n ní bí ọ nípa ẹlòmí. Ara rẹ̀ lọ́ọ́ dá. Ara rẹ̀ ni wọ́n bí ọ wọ́n ní bí ọ nípa ẹlòmí. Lọ́wọ́ kó ti tún tara rẹ̀ sí. Gbàgbé tọmọ ẹ̀dá kejì táyà rẹ̀ ni o bí sì fún. Ọ̀gbọ́n. قال يحيى بن معاذ رحمه الله تعالى آمين. ليكن أصل المؤمنين منك ثلاثة لو جاني تعالوا بنوكي كمثل الله kíni àti kíni àti kíni ká sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí wá àwọn dàgbò. jẹ́ni tí wọ́n kéde kẹmẹ́ta rẹ̀. ká sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. ńlá tàǹfààrù bọ́ọ̀ bá ti lè sàǹfààní fún yàn fọlá tẹ̀kù lọ má lè la. má kó nira bá yàn ọba tí mo kó lè wúlò fún yàn má fara ní. má fara ní. kó wà ńlá tó fèrè wù tọ́ọ̀ bá ti lè dùn yẹn nú fọlá tẹ̀kù mọ̀ ọkọ̀ bá mi jẹ́ la. má kó bá mi jẹ́ má tó orí bá mi jẹ́ látara ẹ̀. wà ńlá tẹ̀kù tọ́ọ̀ bá ti lè yìí fọlá tẹ̀kù mọ̀ ọkọ̀. dákẹ́ ẹnu rẹ̀ ilé ẹ̀kọ́ bá jẹ lọ wọ́n lè má bá jẹ lọ. àbáyé wàlá hakim. kí ló tún ní. لا علاقة لي بنوايا الحسنة. أباي كنت أقول بابي يا ردا نو ردا أني يا ردا يردا حين تكون أفعالك سيئة نبغى تسوى لو بكيتا كذي سنتي أما هو سنتي سنتي أبي نيو a sọ̀rọ̀ rẹ̀ ìjàpá ti tó nínú wọn ọ̀dà bí ọba pé nínú wọn ọ̀dà ká lórí bẹ́ẹ̀ yẹn. ok apa beda beda kata orang pun muda fún wọn yìí lọ́ba ti lẹ́yìn ìjàpá tó lọ pé nínú rẹ̀ ó ti nínú. ولا سأل لي كيلو كمي بجميل روحك pẹ̀lú bẹ́ẹ̀ni rẹ̀ dá ọkùnrin rẹ̀ dá. ما دام لسانك مؤذيا lókè ìgbà tí a máa lẹ́kọ́ tí kún ìlú sùdá. tó ti ń fa wọn dáadáa sí èèyàn. àwọn tó wà láyé ìlú ìṣòwò dáadáa sí àbí àbí ìṣòwò dáadáa sí ìlú dáadáa sí ìlú bàbá yìí ويدرؤون بالحسنة ويدرؤون بالحسنة السيئة àwọn tí máa ń mú tọ́da pàtí ọ̀gá rẹ̀. أولئك لهم عقبى الدار àwọn láti kọ̀tẹ́ wọ́n da láti kọ̀tẹ́ wọ́n bá wá da kí lè san wọn. جنات عدن يدخلونها àlìjáná ni wọ́n wọ̀ lójú à. يدخلونها ومن صلح من آبائهم ẹni ọba dáná bàbá yín tó ọba ní jẹ́jọ́ pọ̀tọ́ kú kalẹ̀. وأزواجهم ẹni ọba dáná àwọn ìyá yín tó ìwé ìgbókè sẹ́kù lẹ́yìn àwọn ọba rẹ̀. ẹni وذرياتهم ọba tó dáná àwọn ọmọ kí àtọmọ ti sèkì bàbá ti sèkì bàbá èmi ló sèkì bẹ́ẹ̀ lọ àwọn náà bá wọn jẹ́ náà. والملائكة àti ọlára yẹn àwọn ẹ̀dá tó wọ́n jẹ́ lọ́wọ́ sí wọlé àwọn ọ̀rẹ́ òbí kùnà àkùbà olùbàdìgbò ni wọ́n àwọn ọmọ wọn lọ fúláàtì tiwa ẹ̀rí ẹ̀yà dàbí yàgà nígbà lọ ẹ̀yìn bíjì ìlú kan lẹ́yìn ní kọ́kìrì kan àdàbí ẹ̀ lónìí bẹ́ẹ̀ni àwọn ọmọ wọn lọ kọ́kìrì wa wọn àwọn fúláàtì kan kú hàn kálukọ́ wọn wá ní fúláàtì àwọn tó dàgbò wọn fúlà. láti jẹ́ náà akramakum al-karim inshallah. bẹ́ẹ̀ni ẹlẹ́dọ̀ọ́ bìrì sá ẹ má bìrì sá ọjà kọ́nà fúlà ni wọ́n kọ̀ bí wọ́n sá. Ọlọ́dàrí yìí bẹ́ẹ̀. àmín. náà. Ọlọ́dàrí kẹ̀yìn ló. yóò sá wà bẹ́ẹ̀. Kíra ti nínú ọmọ ní kẹ̀yìn ni. ebi yóò sá wà bẹ́ẹ̀. Ọmọ tàbí kùyọ̀ wà lálẹ́ bọ̀sà wọ́n tún yẹ̀rẹ̀ sọ́dọ̀ wọn. bàbá ṣe bí yóò sá wà bẹ́ẹ̀. Lọ́wọ́ bẹ́ẹ̀. síbẹ̀ nìkan ló ń
padà kọ́kọ́ eléyìí rẹ̀ fún ipò wọn là lẹ́bi wá. àbá yìí àjọ mọ́tà lọ́dún kan àbá wa yára lọ́dẹ rí i pé àmì àjọ mọ́tà lọ́dún kan ọba wo bàálù ọba jòkólẹ̀ kaba ni ẹjọ́ àyà first class nìyẹn wọ́n lè dá abẹ́rẹ́ kí bàálù ọmọ jà nínú bàálù àti first class àti last class ọlọ́dọ̀ bẹ̀ kọ́ ọ́ lọ́wọ́ ẹ̀sà ẹjọ́ kó ní sá. àwọn ẹ̀yà tó bìí ti kálukú rà alẹ́ yàgbẹ́ kú lè bá mi wọ́n fi bíra kálukú wé. Salamun alaykum bima sabartum. bàbá wa fi hàn wá tó tó sílẹ̀ kù tó máa kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ lébìtì wọ́n sàbíjọ àwọn àwọn ẹ̀jẹ̀ wọ́n sàbíjọ. Salamun alaykum bima sabartum. ìfaradà tẹ́yìn ní àìbínú tákẹ́ bàtẹ́jẹ́ àìsọ̀rọ̀ tákẹ́ fọ̀rọ̀ báyé jẹ́ tẹ́ẹ̀bì tàbáyé jẹ́ tẹ́ẹ̀bì wákùrọ̀ báyé jẹ́ tẹ́ẹ̀bà tó mọ̀ nàgé jẹ́ má dàlá yín lónìí. Bima sabartum. Fa ni'ma uqbad-dar. ẹ dákun gbogbo wa bẹ́ẹ̀ tá a tò ní sáfù alájà gbàlẹ́ yẹn láì tọ́ba dáàdì kẹwàá lọ́kọ̀jà wa kó bẹ́ẹ̀. àmín 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 ẹ dákun sábẹ̀ kó hó dáadáa. àwọn àtúntò wá sí sáfù alájà gbàlẹ́ tọ́ba dáàdì kẹwàá lọ́kọ̀jà wa kó bẹ́ẹ̀. àmín àmín ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin kúrò ní Ìlọrin ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin ẹni bá wa lápapọ̀ tó lóun fẹ́ tún wá ká ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ẹni bá wà lápapọ̀ tó lóun fẹ́ tún wá ká. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ẹni bá wà lápapọ̀ tó lóun fẹ́ tún wá ká. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Yanyan ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ẹni bá wà lápapọ̀ tó lóun fẹ́ tún wá ká. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. ọlọ́run jọ kọ́ kó kọ́ bí àkùkọ ẹni bá bẹ̀ alájàgbà tàbí ẹni bá bẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà ìwé ó ṣe yí rẹ̀ ọlọ́run jọ kọ́ kọ́ bí àkùkọ. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Ẹni bá wà lápapọ̀ tó lóun fẹ́ tún wá ká. Ọlọ́run alẹ́ kúrò ní Ìlọrin. Àgbọ̀ ọlọ́run jọ pé kọ́fẹ́ ọ̀gbẹ́ bí àkùkọ. Tinubu ọlọ́run jọ pé jẹ́mẹ́. ọ̀gbẹ́ bí àkùkọ. Ẹni bá ní láti sọ pé ká burú ó ṣe. Bàbá ọlọ́run yóò fẹ́. ọ̀gbẹ́ bí àkùkọ. Ọlọ́run yóò fẹ́ o. Wọ́n fẹ́ bí àgùnfọn. Ọlọ́run yóò fẹ́. Wọ́n fẹ́ bí àgùnfọn. Ẹni bá ní láníyàn pé ká burú ó ṣe mí. Ọlọ́run yóò fẹ́. Wọ́n fẹ́ bí àgùnfọn. Èmi ni mo bí. Wàláhì èmi ni mo bí. Ọmọ àlọ́ bẹ́ẹ̀. Èmi ni mo bí.
kọ́ ìyá mi kọ́ oníbàjẹ́ ìyá mi kọ́ ọmọ elégbè ìyá mi kọ́ ọmọ elégbè ìyá mi kọ́ olórí ìyá mi. Ọjà náà bàbá mi ní wàláhì òun ló bí mi. Bàbá mi ní wàláhì òun ló bí mi. Olórí rẹ̀ bàbá dára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún. Bàbá mi ní ìyá rẹ̀ ìyá mi yóò níyà tẹ̀mí. Ìyá mi yóò ní mọ́ra. Ìyá mi ní ọmọ ọlọ́mọ. Ìyá mi yóò ní olódùn. Ìyá mi ní ọlọ́sàkóró. Ìyá mi ní olórí rẹ̀ ìyá dára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún. Ó dáná ìyá mi lọ wàláhì mi ò mọ̀. Ìyá ti ń ṣe pé ìyá ọ̀rẹ́ rẹ̀ ìgbà ìbí ọ̀bà rí. Olórí burú ìyá dára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún. Ìyá àjẹ́ ìrìnrìn lọ́sàn-án. Ó bá dalẹ̀ àgbẹ̀yẹ. Ìyá túlé túlé. Ìyá òtúkọ̀ lédè. Ìyá ló má fi kí. Ìyá aláròjà. Ìyá onímọ̀jẹ̀. Ìyá ọmọ elégbè. Ọmọ elégbè. Olórí burú ìyá dára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún. Lápò àbá mi. Bàbá alájà àgbà tó lọ́lọ́ darí pé. Àmín. Bàbá dápá owó àwọn ọmọ wa owó ìdìbò. Bẹ́ẹ̀ wọ́n dápá fowó rà. Wọ́n pọ̀ wá ní. Alhamdulillah. Àbálẹ́yìn nǹkan máa dàgbọ́ bàbá in sum of 20,000 naira kọ́ máa dàgbọ́ bàbá dàgbẹ́. Kí bàbá ọ̀sà má bínú. Ẹ má bínú bàbá. Kìnní jẹ́ súnmọ́ rẹ̀ yóò dé ibi lò. Wọ́n yọ wọ́n àti kìdélé ẹ lọ fúnra yín ni ẹ má fọwọ́ náà yẹn lọ fúnra yín ni. Ẹ lọ fúnra yín ni. Ẹ lọ fúnra yín ni. Ẹ lọ fúnra yín ni. Lápò ìjókòó yìí. Ìjókòó ta ni? Ìjókòó síta sàwádà ni 10,000 naira kọ́ máa lọ. Owó bàbá ní kọ́ máa ló lè rí màálù tó mu gàrí. Ní ìbá ṣe pé tí kò rí ra kẹ̀lẹ́fẹ́ tó mú bọ̀. Ó lè fòfò ó sì kù. Àbá àbúgbà. Àwọn sọ́dọ̀ wọn bá yín. Wọ́n máa wá àgbà. Ìyá olórí ilé ọ̀sẹ̀ tó gbọ́ àwọn àlùbáríkà. Máa bẹ̀ ọ̀rọ̀ wọ́n lò. Wọ́n ná mi ní 5,000 naira. Wọ́n fi kú owó tí lápò bàbá alájí àgbà. Ẹ máa kó o lọ wá ní. Ẹ kó o lọ. Ìwọ̀nba tí wọ́n wà ní lára ké òjìlá bẹ́ẹ̀. Ó ti rí ọmọ bẹ̀. Àbúrò láwùjọ yẹn náà bẹ́ẹ̀. Ọmọ náà ti tó bẹ́ẹ̀. Abẹ́ kan. Bẹ́ẹ̀. Àmọ́ 25,000 yìí. Ẹ kó o lọ fúnra yín. Ẹ kó o lọ fúnra yín ni. Ìkó lọ bàbá. Bẹ́ẹ̀ ni náà. Ọlọ́dún darí wọn pẹ́. Kò sí irú káàdì iṣẹ́ àbáwọ̀ la bá jẹ́ àṣìwájú sẹ́rí. Ẹ tún bọ̀ Mohammed. Ẹ tún lè kà sí. Mohammed bàbá. Àbí kọ́ ọkọ̀ wọ́ta. Ọlọ́dún darí ikú sá. Gbogbo olùdá bá lọ sí àbáwọ̀ la wá jẹ́. Aṣíwájú sẹ́. Àwa jẹ́ tó Bàbá Kọ́mọlì Kẹ́rì. ẹ kó mi ẹ bá yàyà. Ti lọ bí ọ̀dà. ní àwọn owó náà. Àwọn bàbá ń ṣàdúrà fún wọn. Ẹni ká máa ṣe àmín. 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 الشيطان الرجيم بسم الله الرحمن أعوذ بالله من àwa níbi kan Sókótó àlọ́ ṣe program wọ́n kọjá lọ lẹ́yìn. ṣé òkú nìkan là á ṣe kúrò aláwọ̀ ẹnìkan ló wú bẹ́ẹ̀ jọ̀dọ̀ ló ṣàrà kọjá nìkan ẹwà tí àyè sí Sókótó ọlọ́run tó ọjà lè sọ́ọ̀tù lè gíláàsì dáké àfọ àwọn àlùfáàsì bàbá ti ṣe sọ́ọ̀tù tọ̀dára tá a máa ṣe gbogbo sẹ́tẹ̀ bá wọn lọ́kùn yóò jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ sọ yóò jẹ́ àbò yóò jẹ́ gbígbàdúrà yóò jẹ́ àwọn ọlọ́run àtẹ̀yìn àti gbogbo àwọn ọmọ kí ó ta ń tẹ̀lé yín bọ́lá bá ṣèyàn ló yànjú àmọ́ àfi kọ́ mọ́kọ̀ lẹ́tìyàn ká
kàkàkí àti kàkàkí olùdókòwò ṣe tọ́pọ̀ bàtà yìí náà ni mo ti bọ̀ máa mi lè mọ̀ tí gbá lókè lọ́wọ́ bárakàlá bí iná jẹ́kìyà bisimilayi kúlẹ̀ wọ́n lọ. jazakumullahu anna khairan jaza. lọ́la ọlọ́gbẹ́ àdá ààwẹ̀ sítọ̀ ṣàwálì wa yóò di méjì lónìí fẹ́ni ọba bá wa mú ní àmọ́ wà sí di méjì ọ̀la á pàdé ní pẹ̀lú òkú ọlọ́run á sì pàdé àáfàá wa. lọ́wọ́ lánàá ẹ̀ ọ̀gbọ́n tí ọlọ́run the acting drunkard in Kwara State the acting drunkard Samaat Sheikh Abdul Latif Alade àwọn alápàdé lọ́la pẹ̀lú ṣọ́ọ́lá kátètè dé